Nígbà tí mo dé ìlú Èkó, mo rí i pé ọ̀rọ̀ ìdáàbòbò ó mẹ́hẹ. Tó sì jẹ́ kó mẹ́hẹ ó dá lórí ìbò Abíọ́lá tí a fagilé. Àwọn èèyàn fi ẹ̀hónú hàn, wọ́n yan iṣẹ́ lódì. Níbi tí a ti ń fẹ̀hónú hàn tá à ń yanṣẹ́ lódì yẹn fún àwọn oníṣẹ́ ibi ní ààyè láti máa ṣiṣẹ́ wọn láì sẹ́ni tí ó ṣì wọ́n lọ́wọ́ iṣẹ́. Èyí ló fà á tó jẹ́ pé ọ̀rọ̀ ìdáàbòbò ó mẹ́hẹ púpọ̀ nígbà tí mo dé ìlú Èkó. Èèyàn kan lè dédé mú ọ̀rọ̀ ààbò nìkan láti yanjú ọ̀rọ̀ Èkó ńgbà yẹn. Ṣùgbọ́n n tí mo ṣe lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́jọ tí kò sẹ́ni tó wá bí iṣẹ́, tó jẹ́ pé tí màá ti lọ sí ọ́fíìsì ariwo ó lè tí bá ti máa bá lọ́nà. Àwọn lẹ́yìn ìwọ̀ oòrùn, àwọn ìpínlẹ̀ yòókù àwọn ń ṣiṣẹ́, àwa nìkan la yanṣẹ́ lódì látàrí wípé wọn ò gbé ìjọba fún Abíọ́lá. Mo bá pinnu, mo ní ẹ̀yin èèyàn àti yàn kọmíṣánná àti ẹ̀kún ẹ̀ wà. Èmi ò ní jókòó sí aláùsá, èmi mò ń ṣe alákòóso. Ẹ jẹ́ á lọ bá àwọn èèyàn wa láti máa ṣàlàyé ara wa. Àwọn ló dà. Ń bọ̀ láti bẹ̀rẹ̀, mo ní Mushin. Mushin kan nínú kábínẹ̀tì mi ní ẹ̀wọ́ iṣẹ́ ìtọ́jú ogun dé ní ojú ẹ̀ pa wá. Mo bá ṣàlàyé fún wa pé ẹ wà, ẹni tí ò bá lè lọ ó jókòó, mi ò fi tipátipá mú ẹni kejì. Dr. Ògúndìmú ni kọmíṣánná mi nìkan ló gbà láti tẹ̀lé mi nítorí pé kí ni mo ṣì nílé rẹ̀ wà. Kí ló kọ local government chairman mi mo fẹ́ kó fẹ́ sí mi sí. Kò fẹ́ sápá lórí ó tá arrange pé kí n wá. Bá a ṣe dé mo ṣe báyìí tí mo bọ́lẹ̀ ẹ ṣe kó òkò bò mí nù. Ọmọ sójà kan ti ní wọ́n ti bẹ́lẹ̀ wọ́n ti kẹ́bọ̀. Bá lọ pé ètò ìjàgbá tó tán tó bá ilé yìnbọn ẹyọ kan báyìí láì jẹ́ pé mo fún ọ láṣẹ, èmi gan ni ń fa ọdí ẹ lọ́wọ́ tí mo kàn ń ó kàn láti ìwé dc ọgbọ́n tí mo rí. Wọ́n bá wọnú mọ́tò torí pé àwọn bọ́ọ̀lẹ̀ gbogbo wọn sá lọ. Máa sọ pé ok, kí ni ẹ̀ṣẹ̀ mi tẹ́ fi kó òkò bò mí. Èmi kọ́ ni mo fagilé ìbò, ọmọ Yorùbá ni mí. Tó wà nílẹ̀ nísìn kájọ sọ̀rọ̀ máa ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ara wa ni. Wọ́n ní ká wá sí confam ká wá sọ̀rọ̀ ara wa. Tá a bá fẹ́ là lọ sọ níbẹ̀. Mo ní tó bá jẹ́ òkun la fẹ́ jà, mo ṣe ti kan dé ní ìdọ̀bálẹ̀ tí mo ẹjọ́ tèmi lára. Nítorí mo kàn bẹ̀rẹ̀ pé àwọn nǹkan ogun dà tá a fi jà, wọ́n ti pè ní a kàn fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò.
tèmi fẹ́ ká jọ sọnù ṣùgbọ́n èyí tí ń ṣẹlẹ̀ nísìnyí ìdílóṣù orílẹ̀ ń gbáǹkó àwọn tí a fagilébò ẹ lọ bá wọn so ní a bá ní mo ní kó jẹ́ àwọlé ká lọ padà wá sọ̀rọ̀ àbá wọnú bọ́ọ̀lù lọ gbà ká èdè àpilẹ̀ṣọ mi mo kà ní èdè Ìgbò wà tó tún ní Gẹ̀ẹ́sì máa ní kó máa béèrè ẹjọ́ lọ́hùn. nǹkan pàtó tó ṣẹlẹ̀ nínú sí ni pé ẹni wọ́n yàn wá jẹ́ ìgbà àwo ní wàá sọ fún mi bẹ́ẹ̀ ni lẹ́tì ọ̀rọ̀ yẹn jẹ́ ó ti pẹ́ o tá a bá ní ká mọ̀ ká ọ̀pọ̀lọpọ̀ kàlà wulẹ̀ o mo ní èmi náà kéré o nígbà tí wọ́n fi yan Awólọ́wọ̀ jẹ síbẹ̀ láti gbé mi àdìbò mo mọ̀ sọ̀rọ̀ Awólọ́wọ̀ ni mo ṣe torí mo mọ̀ pé everybody gbogbo wọn lè kú lórí Awólọ́wọ̀ bẹ́ẹ̀ bá sì rántí níbẹ̀ ní ilé ọmọ pupa bóyá yìí mọ ẹni tí ń jẹ́ ọmọ pupa olórí àwọn tí wọ́n tẹ̀lé Awólọ́wọ̀ nígbà tí mo fi parí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń lẹ̀kọ́ mọ́ mi kí ní ata mi rù nígbà gbé mi jáde àwọn tẹlifíṣàn wọ́n gbé níjọ́ yẹn ọ̀gá díyà pé wọ́n pé Oyin bó ló ṣe ṣe Ọlọ́run ló ṣe bá ní kí nígbà tí irú nǹkan máa ń ti ṣẹlẹ̀ ní mo ṣe àfi kí n tẹ̀síwájú níjọ́ kejì bá nà mọ́ Èkó àwọn eléyìí tí mo rà débi bí mo ṣe ń bọ̀ nípa kí n tẹ̀ tó dé city hall láti fi òkú bá gbogbo mọ́tò jẹ́ láti fọ́ gbogbo mọ́tò mi bá dẹ̀ wọlé bá ṣàlàyé pé tọ̀ ní tí mo bá wá ní o ọmọ mi sọ ní ògòǹgò ọ̀gàǹgà mo sọ ń bí ọ̀rọ̀ dé nísìn ẹ̀jẹ̀ àjọ pẹ̀nà níta bá fẹ́ sí wọ́n ní ká wá sí confam ká wá sọ̀rọ̀ ara wa ṣé a lọ síbẹ̀ yẹn ni àbí ajá tí mo bá wà nù torí ọmọ Yorùbá gidi lèmi mo ṣe ní kí n wá green láti yọ sọ̀rọ̀ ìyálọ́jà Èkó ń gbà ní Lagos Island yẹn dìde o lè máa mọ àpárọ̀ kan bí torí ọdún tí a bí ẹ oṣù kẹfà oṣù tí wọ́n bí mi lò náà bí ọmọ àwọn ògùn wà ní ọmọ àkọ́kọ́ rẹ̀ ńlọ bí lóṣù kẹfà ńgbà tí wọ́n bí mi ní èmi tó ń wòye èmi lọ́mọ karùn-ún màmá mi àjẹ́ pé gẹ́gẹ́ bí ẹlẹgbẹ́ àkọ́bí àbí kejì màmá mi ìwọ náà jẹ́ ìyá lọ́jà yẹn ò gbádùn mọ́ mo bá ti fẹ́ sọ̀rọ̀ ní kẹ́lẹ́ tí agbára ìgbọ́ tó yin lọ láwọ́lẹ̀ tó ro tó ń tà sọ̀kọ́ ni bó o ní a ṣe lọ́ra nínú ìlà ìlò tí ó wà nílẹ̀ yìí then bàbá olóyè kan wọn onílẹ̀ gbálẹ̀ ọ̀pọ̀lẹ̀ tó náà wà ń bẹ̀ ń bá dìde ní excellence tá a bá ní kálù kẹ́kẹ́ ẹgbẹ̀fà tá a bá ní kálù kó yà ẹgbẹ̀fà àṣèlú kó yà ní bàbá ọ̀rọ̀ yín yé mi yékéyéké èmi ṣe ojú ogun dé mi kò sí fòyà ṣùgbọ́n kẹ́kẹ́ tá a lù ún àbí tá a lù yà wọ́n ẹ jẹ́ àjọ jókòó
ká wo àwọn èròjà tá a fi lu yà ṣé ó tó àbí ká wà. mo ní kí wá ṣe pé nígbà tá a wá bá bẹ̀rẹ̀ nísìn olúkálùkù lọ gbọ̀n ìwé ìrìnnà ó di fò ní ọkọ̀ òfurufú ó ti lọ. gbogbo wa náà lájọ ojú wa tèmi ń sọ fún mi nígbà tí a fi parí ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ mi ètò mú wọn ní pípé Ọlọ́run fún mi ní èdè Yorùbá nítorí pé ní má ti sọ Gẹ̀ẹ́sì náà ń bọ́ sí Yorùbá mu ìgbà tí ń parí ní ìlú bá tún sọ bá tún gbé mi wọ mọ́tò kan ti fọ́ ní èsì tún gbé jákèjá ìlókè olókan wọn ní Yaba because àwọn ibi tí wàhálà tó sódò sí ní mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ kò sí wọn ò lẹ́mí lóko ní Yaba ni mo ṣe débẹ̀ mo wọlé bá sì tún ka ọ̀rọ̀ mi ní Gẹ̀ẹ́sì ọ̀tún sọ̀rọ̀ níbi tí mo ti ń sọ̀rọ̀ lọ ní dókítà ní ẹ̀kọ́ ìdàgbà Adékò ni àwọn bróda méjì ni a jọ ṣe mínísítà nígbà ayé Ṣàgárí. ìkan wà ní SDP ìkan wà ní NAS wọ́n sì jọ ń ṣe ọpọlọ ìdíjọ ó kọ ṣíàmà Mùṣín Báyìí Òṣìyẹmí ó ní ṣíàmà ń bẹ dókítà láti dolóògbé báyìí ìyẹn bá dé ń lọgá ànàdẹkọ bí mo ṣe ní ṣé ìbéèrè wà o òun ló kọ́kọ́ ní wọn alága local government ní ọjọ́ àwọn ànàdẹkọ ní ọgbọ́n ní wàhálà bá ní Oyinlola o Abacha o àwọn ọ̀gá ẹni wípé ìlọ ni wọ́n ń pa fún gbogbo èèyàn. ó ní kí n lálákọ̀ọ́kọ́ kí mo wo ọ̀rọ̀ àwọn tí ó lọ kọ́ńfààbù ní ìjẹ́ mọ̀ pé èèyàn 45 bí 40 kìíníkan péré nínú 320 something yàn fún Yorùbá àwọn ẹni onírọ̀ wọn pa ọ ọ̀tọ̀ ní tí Jerry Gana ń sọ nílẹ̀ Haúsá ọ̀tọ̀ ní tí Bàbá Tọ́pẹ́ ń sọ nítorí ìdí èyí níta òfẹ́ ni pé Abacha o àti Oyinlola o wọn kò gbà wọn kò mọ̀lẹ̀ wọn pàtẹ́wọ́ nígbà tí mo máa sọ̀rọ̀ mo sọ̀rọ̀ tó kọ́kọ́ kà wọ́n láyà mo ní tí n bá wá parọ́ fún wọn níbẹ̀ kí orí adé kó máa dá fún mi ìgbàlagbà ní kí n là gbé kí n là ń dùn wọn ní ṣùgbọ́n tẹnikẹ́ni tó bá wá parọ́ fún wa Odùduwà tó ṣẹ̀dá wa yóò máa bá dá lẹ́jọ́ bá ní dókítà. ṣé ẹ gbọ́ ohun tí ẹni Jerry Gana sọ àti Bàbá Tọ́pẹ́ ṣe fetí ara yín gbọ́? ó ní rárá ojoojúmọ́ là ń kàwé ní ìròyìn ó yọ nínú ìwé ìròyìn. mo bá béèrè lọ́ẹ̀ mo ní torí Ọlọ́run ṣé gbogbo ohun tó bá jáde nínú ìwé ìròyìn ló jẹ́ òótọ́? kò dá mi lọ ó ní ẹ fún mi lésì o torí
ká sọ̀rọ̀ yéra wa nígbà wá síbí fún. Ṣé gbogbo tẹ́ ẹ bá ti rí nínú ìwé ìròyìn lójú ìtàn kò dáa, ó mọ ibi tí ń lọ. Nítorí pé kí ni nígbà tó wà ní mínísà òun àti ọdìlẹ̀ ó yẹ nínú ìwé ìròyìn pé ní bàbá yẹn ó fura pé ìtàwé ń lọ ní kó dá mi lò. Nìkan àwọn èèyàn mo fiyèsí àìdá wọn torí mi rò pé òótọ́ wà mẹ́. Mo ní èrò tí wọn ní kó wá sí confam, wọn ní ká dìbò yan ẹni 6 kí ìjọba kó yan ẹni 3 ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan èèyàn 9. Nípínlẹ̀ ní agbègbè àwa Yorùbá ìpínlẹ̀ 6 là ní. Tẹ́ bá ro 9 lọ́nà 6 kí ló já sí? Wọ́n bá dákọ̀ pé 40 kìnnìkan tí Dòsùnmú tí Dr. Dòsùnmú tó sọ náà ló já. Mo ní ṣé wọ́n wá kó ti ilẹ̀ Haúsá wá fún wa ní àbí báwo? Lẹ́sẹ̀lẹ́sẹ̀ ìyẹ̀sà lóun fẹ́ rọ̀ wá pé ní gbogbo ìgbà kí n máa wá láti máa wá làwọn lọ́yà. Nítorí pé kí ni tí ìbá ṣe àlàyé tí mo sọ nísìn àwọn rò pé ti yan Yorùbá jẹ ni kí àlàyé ló fi hàn pé kò sí yẹn jẹ ní ohun tí ó wà lẹ̀. Máa jáde ní Yaba ìlú ìtàn eléyìí tẹ ò kọjá gbẹgbẹgbẹ ibi tí àti kọ́kọ́ jẹ́ kí aráàlú mọ̀ pé àwọn kan wà níjọba tí wọ́n fẹ́ kí àtúnṣe ó wà lẹ̀. Ìyẹn ó káwọn ní ṣẹ́bi kan lọ́kùnkùn díẹ̀, ṣùgbọ́n ìgbà tí mọ́ra ìtàn bá ìwà wọn ó ṣe ìpalára fún ìdáàbòbò. Nítorí èmi ní Ẹ̀pẹ́ ní Ìkẹjà ní àwọn èèyàn ò fi tààràtàrà máa ṣe jàgídíjàgan. Nítorí tún jẹ́ kí ìdáàbòbò mẹ́rin ni pé orírun nàdẹ́kù ní Èkó. Gbogbo ohun tí a bá ti fẹ́ ṣe o Èkó ni gbogbo wọn ò darí jọ sí láti gbogbo Nàìjíríà ń wá ó darí jọ sí. Nígbà tí a bá fàjàgbọ̀n tán tí àtọlọ́pàá máa ń wá kò ìbọn tí a ń yìn ní o mo rí pé àwọn Èkó ni ọmọ Èkó ni nígbẹ̀mímì. Ìgbà yẹn mo ṣe sọ fún mo ṣe polongo pé Èkó yìí ṣe olú ìlú Nàìjíríà, Àbújá ni olú ìlú Nàìjíríà. Ẹ lè wá máa gbé ìpàdé yín èyí tí ń mú wàhálà wá tí ó ṣekú pa àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kẹ́ máa gbé wá síbi. Ẹ máa gbé lọ bòmí, ẹ lè lọ Enugu lónìí kẹ́ lọ Kánò lọ́la. Àwọn èèyàn rí i pé dàbí pé lọ́pọ̀lọ́ díẹ̀ wà nínú àwọn èèyàn. Ẹ gbé pàdé tí ó fa wàhálà láti ṣekú pa ọmọ Èkó. Ẹ máa gbé káàkiri èsì Èkó nìkan ni Èkó ìṣolú ìlú Nàìjíríà mọ́. Mo rò pé kún ó lè fi hàn pé náà lè lọ síbikíbi wọ́n gbé ìpàdé kan lọ sí Àbújá. Lẹ́ni ogun sojú ẹ̀ ló lè sọ àfi Gàmbàrí ẹ̀ẹ̀kan so ní àlọ́ wọn ò tún fi aṣọ yẹn ṣẹ́gun mọ́. Ìyá Ìsíwá ìyá lọ́jà Aládé market ó tẹ̀lé ọ lọ òbí ìjọ karùn-ún ló tó jáde nínú gbótó ńgbà tó délé ó wá sọ fún mi torí gbogbo èèyàn tó bá ti rí ńgbà náà tó bá ní ìwọ ọ̀nyájú sí mi ọ̀fẹ́ kó bara rẹ̀ oyún tó wà nù mí Oyinlola lónìí. Ló wá ròyìn fún mi ìyẹn tó káwọ́ à ń ṣe ó dínkù
nígbà mo wá rí pé tọ̀ ó dàbí pé ní àwọn èròjà nígbà tí wọ́n ti pọ̀ lẹ́kọ̀ọ́ láti gbogbo ìpínlẹ̀ ni níwọ̀ oòrùn wọ́n ti sodo sí Èkó yẹn mo wá fi gbé task force operation sweep mo ṣe dá sílẹ̀. Mo kó ọmọ ogun omi tilẹ̀ òfurufú àtọlọ́pàá mo jẹ́ wọ́n papọ̀ pé tọ̀ ó yá kí àpalẹ̀ ìwà jàǹdùkú ìwà olè àpalẹ̀ mọ́ lẹ́kọ̀ọ́. Kété tá a bẹ̀rẹ̀ báyìí wọ́n ní pé àti ṣiṣẹ́ wọn ó yí lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe fọ́n kánú. Ìyẹn ló fà á tí gbogbo ìpínlẹ̀ yòókù náà fi ń dá irú task force bẹ́ẹ̀ sílẹ̀. Àwọn Oníkété mi ní operation sweep, àwọn Ọ̀yọ́ ní operation gbálẹ̀, sweep àti gbálẹ̀ nǹkan kan náà. Ẹ ṣé.